Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Àwọn ọmọ tí mo bí nílé lóko jẹ́ kó déèyàn. Má jẹ́ káwọn ọmọ mi ó ṣìyàn. Má jẹ́ wọ́n ṣe ẹsẹ̀ gbé. Bóyá máa ṣàdúrà. Máa ṣàdúrà pápá àpẹẹrẹ máa ṣe tó bá ti di aago mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bàbá máa fàṣẹ sí. Bóyá máa ṣàdúrà. Mo rí bàbá lẹ́mìí. Gbogbo àìṣedédé nínú àjọ ayé mi, Elédùmarè bá ń fagilé. Bóyá máa ṣàdúrà. Bí mo ṣe ń wọ ọlọ́fin níwájú yìí, inú mi jẹ́ kó dùn dálẹ́. Inú mi jẹ́ kó dùn dálẹ́ máa ṣàdúrà. Ojú mi tí mo fi wọ ọlọ́fin níwájú, ojú mi jẹ́ kó máa ríre. Ire lójú owó rí. Jẹ́kọ́ ojú mi ó rí ẹ. Ó yẹ máa ṣàdúrà. Orí ẹja fi ìyàwó. Orí mi yọrí o. Ó yẹ máa wíbẹ̀ orí mi yọrí. Orí mi jẹ́ yọrí. Mo ní tí bàbá fẹ́ràn náà ni mo kọ́ pé bí a dúró bí a dúró. Máa ṣàdúrà ẹsẹ̀ mi tí mo ní ibi ire ni ó tì mí dé. Bóyá máa fẹsẹ̀ máa dùn bá ibi ire ni ó tì mí dé. Ẹsẹ̀ mi ibi ire ni ó gbé mi yà. Ẹjọ́ gbogbo àwọn tá a wà láàrin wọn ní àkó bẹ́ẹ̀. Gbogbo àwọn tá a wà láàrin. Gbogbo àwọn tá a wà láàrin báyìí. Bóyá máa ṣàdúrà ẹsẹ̀ mi ibi ayọ̀ ni ó tì mí lọ. Ẹsẹ̀ mi ibi rẹ̀ ni ó gbé mi dé. Ẹsẹ̀ mi gbogbo bí mo bá ṣe ń lọ bí mo bá ṣe ń bọ̀. Má jẹ́ ń bọ́ sọ́wọ́. Bóyá máa ṣàdúrà. Máa ṣàdúrà. Mo ṣe ọdọ́ ọlọ́dọ́ ọdún yìí. Ire ni màá máa rí. Ire lójú owó rí. Bóyá máa ṣàdúrà. Tọ́ba ti lọ kẹ́lẹ́ mọ́, wọ́n lọ kó ìyá àlàrẹ́. Tọ́ba lọ kẹ́kiri, àwọn mẹ́tẹ̀ẹ̀ta tọ́ba ń parapọ̀, tọ́ba ti ń jẹ mọ́, ẹ mọ́ òlóko jẹ. Ẹ máa ṣàdúrà. Gbogbo ọ̀tá lé, ọ̀tá oko, Èdùmàrè bá ń gbàgbára kò lọ́wọ́ wọn. Gbogbo àwọn ọ̀tá tí mo ní èyí tó fojú hàn àti èyí tí ò fojú hàn agbára wọn ò ní ká mi. Agbára wọn ò ní ká mi. Gbogbo eré tí mo fẹ́ jẹ́ kó ṣe mọ́ mi lára. Ire owó bóyá máa fà láì wá jẹ́ kó bá mi. Ire ọlá jẹ́ kó bá mi. Gbogbo rẹ̀ jẹ́ kó máa bá mi. Ire gbogbo jẹ́ kó máa bá mi. Ire gbogbo jẹ́ kó máa bá mi. Ire lójú owó jẹ́ kó dùn mí oríire. Ibi tá a dé yìí, ó yá nawọ́ ẹ méjèèjì sókè. Nawọ́ méjèèjì sókè. Tó o bá ti nawọ́ ẹ sókè. Nawọ́ méjèèjì sókè. Bó o bá ṣe fẹ́ kó o lè tó o máa gbà. Kó o bí yóò pọ̀ sí.
lọ́wọ́. Máa pe bàbá wọn lọ́fìn àdìmúlà, ọlọ́fìn àrólé, bàbá wọn kábíyèsí, àrólé Oòduà, bàbá máa fàṣẹ sí, ó yá nawọ́ ẹ̀ sókè dáadáa. Ẹja sọ pé kábíyèsí o. Mo kí gbogbo ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.